wọ́n á gbà, ó di dandan wọ́n á gbà, ó di dandan wọ́n á gbà, ó di dandan wá. When you see me coming, èmi ọmọ lògbàlògbà, àwọn tèmi wọ́n mọ̀. Èmi ọmọ lògbàlògbà, when you see me balling, èmi ọmọ lògbàlògbà, àwọn tèmi wọ́n á gbà. Èmi ọmọ lògbàlògbà, èmi ọmọ lògbàlògbà. Orúkọ mi ni Kọ́láwọlé Akinyede Johnson tí gbogbo àgbáyé mọ̀ sí Kaj Akinyede. Tí mo ṣe bẹ̀rẹ̀ sí ń kọrin ní ìgbà tí mo wà ní kékeré, a kọ́kọ́ create àwọn group kékeré kan, èmi àtàwọn ọ̀rẹ́ mi. A máa ń lu agogo, a máa ń lọ carnival. Nígbà yẹn, we are like 4 in numbers. So tí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn tí a ṣáà máa ń lọ, èmi ni máa ń gbé bass. So bá ṣe bẹ̀rẹ̀ orin nìyẹn. Orin jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀. Even though ìgbà tí mo wà ní church, Redeemed Christian Church of God ni mo ń lọ. Mo wà lára àwọn choir tó máa ń ṣe backup singer fún àwọn obìnrin tó ń kọrin. So àwọn èèyàn dẹ̀ nífẹ̀ẹ́ sí ohùn mi ní gbogbo ìgbà yẹn náà. So mo kàn believe pé orin tí bá ń kọ orin, inú mi máa ń dùn. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ sí gan. Even though ẹni tí bá ń bínú tí bá ti gbọ́ orin báyìí, gbogbo ìbínú mi báyìí ó máa lọ ní fail. Well, mo rí pé kò ń ṣe pé mi lè kọrin ẹ̀mí, but Ọlọ́run ò pè mí pé kí n kọ orin ẹ̀mí. But nǹkan tí mo good lé lórí, tí mo discover ara mi pé mo good lé lórí, nǹkan tó ń jẹ́ kí n máa kọ orin tàfà, orin hip hop nìyẹn. Mi ì lè force ara mi kọ nǹkan tí mo mọ̀ kọ. Gẹ́gẹ́ tí mo ti sọ, mo máa ń ṣe backup singer fáwọn choir nínú church. Challenges pọ̀ o nídìí orin. Ìgbà tí mò ń kọrin nígbà yẹn, mo ò tiẹ̀ really mọ̀ pé challenges pọ̀. Mo kàn rò bí, okay, tá bá kàn kọrin, tá bá ti gbọ́, tá bá ti release ẹ̀ báyìí, gbogbo ayé máa gbọ́. But ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí, mo ò tiẹ̀ really go deeply into that song like that. A kàn fi ń ṣeré ni pé tá bá fẹ́ lọ carnival, tá bá fẹ́ lọ ṣe, a máa ń kọrin. So ìgbà tèmi gan wá kọ́kọ́ wá ṣe first record mi, which is Àmọ̀pé featuring Nice. Mo wá rí pé so báyìí ni industry ṣe rí. Because ìgbà tí mo ṣe orin yẹn tán, àwọn èèyàn tó turn up because of olórin tí mo feature nígbà yẹn. But àwọn èèyàn, mo ẹ̀ṣẹ̀ wá rí àwọn èèyàn tó ń send messages sí mi, tó ń DM mi lóríṣiríṣi lórí Instagram pé báyìí la máa ṣe. Ẹ jẹ́ kí n forin yín sí blog, ẹ jẹ́ kí n fi síbí. Wọ́n máa ṣe radio station. Mo ní ṣé radio station ṣé wọn ò ní gbé automatically ni? Wọ́n ní gbé automatically, kò sí nǹkan ọ̀fẹ́, ẹ máa ní láti san owó ni. Ìgbà tó bẹ̀rẹ̀ sí máa dá gbogbo owó yẹn ni mo tó mọ̀ pé kò ń ṣe nǹkan tó easy. Àwọn challenges ni. Even though kí n rí àwọn shows pé ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí n tiẹ̀ perform, kí n showcase ara mi, kí n tiẹ̀ káwọn èèyàn tiẹ̀ discover talent mi, wọ́n á ní màá sanwó ni. So gbogbo àwọn challenges yẹn ló really difficult for the whole world láti gbọ́ ẹ, kò easy. But Ọlọ́run nìkan ni àtorí ọ̀fẹ́. Tí mo bá ní kí n kà, mo ti máa ṣe orin kọjá 11 báyìí. But a ṣáà dúpẹ́ f'Ọlọ́run. But mo ti ṣe àwọn kan tó jẹ́ pé wọn ò tiẹ̀ tó jẹ́ pé tí n bá tiẹ̀ sọ pé kí n máa release orin nísìn for 5 years, 10 years to this time, mo ti ṣe àwọn record kan lẹ̀ tó jẹ́ pé tí mo bá tiẹ̀ wọ studio for ọdún méjì, ọdún kan, mo ì máa release wọn. Bẹ́ẹ̀ ni mo máa ń bá wọn ṣeré orí ìtàgé nígbà yẹn náà, because èmi ni gbogbo àwọn èèyàn mọ̀ sí nígbà yẹn nídìí orin. Wọ́n mọ̀ mí as ọmọ bàbá Kangor, which is àwọn èèyàn máa ń pè mí ní ọmọ Fàlí Wèrèpè. So but Fàlí Wèrèpè ò kí ń really ṣe my real biological mother, but she's my godmother. Èèyàn tó fà mí wọ inú eré orí ìtàgé nìyẹn, tó jẹ́ pé ó tọ́ mi, tó jẹ́ pé a jọ ń gbé papọ̀ ní Kòòdú náà lọ́dún náà. So nítorí òun dẹ̀ ló mú mi mọ gbogbo àwọn eléré Yorùbá
òun ló mú mi kiri nígbà yẹn. To be honest, òun ló really fún mi ní platform eré orí ìtàgé yẹn. Tí n bá ní kí n kà á, mo ti ṣe bí mẹ́fà. But my first one was 2008 or 2008, which is Baba Kango. So mo dẹ̀ tún ṣe ẹ̀gbọ́n mi, mo ṣe ọmọ olè fọn, mo rántí bíi márùn-ún ni. Mo fẹ́ràn eré orí ìtàgé, àmọ́ mo fẹ́ràn orin ju eré orí ìtàgé lọ. Presently, mo mọ̀ pé orin kan ń bọ̀ lọ́nà báyìí tí mo ṣe pẹ̀lú brother mi Q.dot alágbe, which call ọmọ lògbàlògbà, and that is what we are really working on now. We are about to release it very soon. Nǹkan tí mo fẹ́ kí ẹ watch out fún ni. Orin mi tí àwọn èèyàn ń gbọ́ lọ́tùn lósì bíi méjì ni báyìí. Ìkan My Baby, ìkan Hakuna Matata. Orin ìfẹ́ ni mo máa ń kọ jù nínú orin tí mo máa ń kọ. Mi kì í ṣe èèyàn tó máa ń really kọ orin street, but tó bá yẹ kó tó orin street náà ni mo máa ń kọ, but orin ìfẹ́ ni mo máa ń kọ jù. Orin èmi àti Q.dot alágbe, I think we should be expecting that song by January, by God's grace. And the audio and the video is going to be out at the same time. Ọmọge ya don gas, ọmọge ya don gas, yeyeye. Wọ́n sọ pé kí ni gan-an, wọ́n sọ pé kí ni gan-an, yeyeye. Ọmọge ya don gas, ọmọge ya don gas, yeyeye. Wọ́n sọ pé kí ni gan-an, wọ́n sọ pé kí ni gan-an, yeyeye. Oyoyo, yeyeye, o yeyeye. Oyoyo, knock me oyoyo, yeyeye. Bàbá ti gbé mi sókè, anything I dey do, I dey jump sókè. Mo ń fò lókè bí lékeleke, everything I dey do, I dey hop sókè. Ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín àti òkè òkun àtẹ̀yin tilé. Èmi Akinyede, mo wà lórí ètò yìí láti dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé àtẹ̀yin tẹ́ ń gbórin mi, àtẹ̀yin tẹ́ tí gbórin mi. Ẹ ṣé o, mo dúpẹ́ lọ́wọ́ yín o. I really appreciate all of you guys' support, and Ọlọ́run á máa bùkún fẹ́yìn náà. Ẹ fi mí lẹ̀, ẹ jẹ́ kí n jẹ ayé o. Ayé yìí ó pé méjì o. Ẹ fi mí lẹ̀, ẹ jẹ́ kí n jẹ ayé o. Ayé yìí ó pé méjì o. Ẹ fi mí lẹ̀, ẹ jẹ́ kí n jẹ ayé o. I go by name Akinyede. Keep up watching Ìrírí Lágbà TV. I love you all.